أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله الذي أحيانا بعد ما ماتنا وإليه النشور adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó pa wá lánàá a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó tún jí wa sórílẹ̀ alààyè lọ́jọ́ tòní a ṣègàdìgẹ̀ fún aláyé lọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Ar-Rahman Ar-Rahim Al-Malik Al-Qudus ẹni torí ta la ṣe ń dúpẹ́ ẹni torí ta la ṣe ń gbẹ̀yìn fún Ọlọ́run ọba Allah torí ọmọ wa máa dùnnú torí ọmọ wa máa lálùbáríkà torí ọmọ wa máa ológo fọ́jì ìyẹn Abduljamal Muhammed Akanbi nìyẹn ọmọ níyà mẹ́ta nìyẹn mo kí mo bá ọ dúpẹ́ o mo bá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Allah pé Ọlọ́run ọba tún fi àánú gbà ó tún lè kàn sí lọ́jọ́ orí lọ́jọ́ tòní happy birthday to you little prince wish you long life and prosperity ìgbọ́dún ìṣẹ́jú kan ló máa jẹ́ fún ọ mo kí Abduljamal Muhammed Akanbi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bíbá ẹni wàá ṣe láyé o nínú owó nínú ọlá ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí gígùn ó ní wàá máa sọjọ́ bí o eléyìí ò ní jẹ́ kọ̀yókù tó ṣe lókè pẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bíbá ẹni wàá ṣe láyé happy birthday to you wish you long life and prosperity máa jókòó máa yọ̀ kó máa jẹ kéèkì kó máa jẹ chocolate torí pé òní lọ́jọ́ bí rẹ̀ ọjọ́ bí tó rí yẹn ó máa ń jẹ́ kéèyàn tún máa rúpò téèyàn tún wà nù ayé ni mo kí ọmọ kí o kú ọjọ́ bí tòní mo kí ọmọ oníyàá mẹ́ta ọmọ Bọ́láńlé ọmọ Búkì ọmọ Adétóhùn mo mà kí ọmọ kí o kú ọjọ́ bí tòní o ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bí báyìí ni wàá ṣe láyé mo bá ìyá tó bí ọlọ́mọ bá a dúpẹ́sẹ̀ torí pé ọjọ́ tá a bá fẹ́ mẹ́mí ọmọ wá sórílẹ̀ alààyè a gba ẹ̀mí kan fún ẹ̀mí kẹ́kẹ́ kan lè wá sáyé ni iná àwọn Yorùbá máa fi ń sọ lọ́pọ̀lọpọ̀ gbangba míì wọ́n lè ní omi ló dànù agbe òfò ìyẹn túmọ̀ sí pé ọmọ kú ìyá wà ìgbà míì sì ń bẹ wọ́n lè ní agbe ló fọ́ omi ò dànù àwa wá dúpẹ́ àdúpẹ́ pẹ́ òkun pé Ọlọ́run ọba dá ẹ̀mí Abduljamal Muhammed Akanbi àti ìyá tó bí lọ́mọ Ọlọ́run dá mi wọn sí àmọ́ sọ pé omi ló dànù agbe òfò tàbí agbe ló fọ́ omi ò dànù alhamdulillahi rabbil alamin ọjọ́ òbí tó wá ṣe lónìí Abduljamal Muhammed Akanbi kò ní jẹ́ àṣemọ fún ọ torí pé ọdọọdún báyìí là ń rórógbó ọdọọdún báyìí là ń ráùsà ọdọọdún báyìí là ń rọmọbì lórí àtẹ bọ́dún bá ti dún báyìí pèrègùn àmọ́ amáwọ̀ tuntun wálé ayé ni Abduljamal Muhammed Akanbi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òbí báyìí ni wàá ṣe láyé o. Happy birthday to you wish you long life and prosperity ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òbí ni wàá ṣiṣẹ́ torí pé lọ́dún tẹ ẹ̀rí yẹn báyìí ni láǹṣogún lọ́dún báyìí ní ìròkó ń sọgbọ̀n lọ́dún báyìí làbíyẹ́yà ń sàádọ́ta o tọmọdé tàgbà ní yọ̀mówó ọmọdé ò máa yọ̀mọ́ àgbàlagbà ò máa yọ̀mọ́ onílé ò máa yọ̀mọ́ Abduljamal àlejò ò máa yọ̀mọ́ o mo kí ọ happy birthday to you wish you long life and prosperity mo kí ọmọ níyàá mẹ́ta ọmọ Bọ́láńlé ọmọ Búkì ọmọ Adétóhùn ìyẹn Abduljamal Muhammed Akanbi náà ní happy birthday to you little prince wish you long life and prosperity ó yá jẹ́ ń sáré kí ọ lọlé baba tó bí ọlọ́mọ ṣebí wọ́n lọ́mọ ìlú Saki ọmọ arógun yọ ọmọ arógun ṣòwò ṣe ẹni tí ò bá lè jà ẹ bá ń sọ fún kó má bàa dàsà ń gbé Saki torí pé ẹ̀yin ni ọmọ Saki ogun òrọ́ kí àgbẹ̀dẹ òrọ́ bàbà bó bá dijọ́ aré ẹ ránṣẹ́ sólógun bó bá sì dijọ́ ìjà ẹ bá mi ránṣẹ́ sí àsábàrí ológun ò kárẹ́ àsábàrí nìyẹn kò mọ̀ kọjá àgbò funfun ni wọ́n fi ń bo ológun ẹ̀sìn dúdú ni wọ́n fi ń bo àsábàrí ọmọ abèrè kó tó wọ̀ ọ́ kó má bàa sá kíjokíjo lójú ogun orí iṣẹ́ ogun ní iṣẹ́ baba tó bí yín lọ́mọ mo kí ọ kú ọjọ́ bí tòní o ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bí báyìí ni wàá ṣe lókè pẹ̀ èèyàn wá nílé ìyá kéèyàn má nílé bàbá ó yá jẹ́ ń sáré kí ọ lọlé ìyá tó bí ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ lọ́mọ Ìjẹ̀bú alárẹ̀ ọmọ Àwùjalè ọmọ àrójòjòyè ọmọ alágẹmọ ògún wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ aládìyẹ ògògò mága ọmọ adìyẹ bà lókun ọmìlìlì ara òrókun ara òradìyẹ ọmọ òun ṣe ní ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ má yọ̀ mọ́ òun ṣe ní òlé pani ọmọ dúdú ilé ọmọ bẹ́ẹ̀ ṣe ń jọ́sì pupa tó mọ bẹ́ẹ̀ sí òkúkú sílé ọmọ mo rẹ́yẹ má Morocco tẹ́ yẹ mà ti lọ jẹ́ ń dẹnu dúnbí ọmọ oníyàá mẹ́ta ọmọ Bọ́láńlé ọmọ Búkì ọmọ Adétóhùn ìyẹn Abduljamal Muhammed Akanbi náà ni òní lọ́jọ́ òbí rẹ̀ ní ó la ṣe ń kì í báwọn mo kí ọ o òkú ọjọ́ òbí tòní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òbí ni wàá ṣe láyé o táwa lẹni tó bẹ̀mí sẹ́tán ni máa kí ọ
àwọn mọ́mí ẹ̀ náà ní àwọn mọ́mí ẹ̀ nìyẹn o ìyẹn ọmọ Bọ́láńlé ọmọ Búkì ọmọ Adétúnà ni àwọn mọ́mí ẹ̀ náà ní ọmọ aníyàá mẹ́ta nìyẹn tẹ́ bá ń gbọ́ aníyàá mẹ́ta Abduljamal Mohammed Akabi náà ni wo ò ní kún kékeré ò ní dàgbà sí èrè ọlọ́run ọba ń sàlékún mọ̀ rẹ̀ ń bi kéwú bí ìwé ibiṣẹ́ téèyàn ṣe téèyàn fi ń jẹ́ èèyàn pàtàkì láwùjọ happy birthday to you little prince wish you long life and prosperity gbogbo òṣìṣẹ́ àdúrà Gbàgádì online tv àwa náà ń bọ̀ ọ̀yọ̀ lápá bí pé happy birthday to you ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bíbá ni wàá ṣe láyé o.